máa bojú olórí burúkú Ìyábọ̀ Òjó jẹ́ lẹ́nu. Ẹ jẹ́ kí n sọ bó ṣe ṣẹlẹ̀ fún yín. Èèyàn kan, arábìnrin kan, ó approach mi. Obìnrin yẹn approach mi pé òun máa ń ṣe award nílùú òyìnbó. Ó wá bí èèyàn dáadáa. Mi mọ̀ pé ó mọ̀ Ìyábọ̀ Òjó. Mi mọ̀ pé tú Ìyábọ̀ Òjó ló fi wá. Kéèsì yìí máa tó after 4-5 years kí n tó wá rí Ìyábọ̀ Òjó pẹ̀lú bọ̀bọ̀ yẹn, pẹ̀lú woman yẹn. So nígbà tí woman yẹn wá, ó dẹ̀ ní pé kí n bọ́ òun lọ sọ́dọ̀ Aláàfin. Mo bá lọ sọ́dọ̀ Aláàfin. Mo bá okay. So woman yẹn ṣàṣe aburú yẹn, wọ́n deny everybody ní visa. Wọ́n wá fún èmi nìkan ní visa yẹn ní sẹ́ẹ̀tì wa. So bí mo ṣe dé sí point of entry, wọ́n wá pull me over. Ìlú tí mo lọ nígbà yẹn, ìlú Marco Polo ni mo lọ. Ṣẹ́rí ó ti pẹ́ tí Ìyábọ̀ Òjó ti ń lé mi. Ó ti pẹ́ tí Ìyábọ̀ Òjó tó ti Ìyábọ̀ Òjó mọ̀ pé mo máa ń travel gan, mo máa ń lọ sí Tàló, lọ sí Canada, America, London. So nǹkan tí Ìyábọ̀ ṣe nǹkan yẹn ni pé ó fẹ́ ṣèkà fún mi kí n má lè travel out mọ́, kí n má lè lọ sí àwọn ìlú yẹn mọ́. That was the reason tí wọ́n ṣe ọ̀rọ̀ fake visa fee. Ìjọ tí mo ti dáyé mi ò tí rí lot. Ẹ wo Mẹ́kà tí mo lọ. Báwo ni Gistlover àti Amebo Gistlover náà ṣe post fídíò ibi tó ti ń stalk mi. Ṣebí Ìyábọ̀ Òjó jáde live London Gistlover. Ìyábọ̀ Òjó dé admit wípé òun lámẹ̀bọ̀ Gistlover. So fídíò Mẹ́kà mi tí wọ́n post yẹn, báwo ló ṣe dọ́wọ́ Ìyábọ̀ Òjó? I have seen a lot. Ìyábọ̀ Òjó ń ṣe èèyàn. Ìyábọ̀ Òjó wanted foreign countries to ban me. But fortunately for me, mo bá àánú pàdé. A ní pé aago tó wà lọ́wọ́ mi sẹ́. Òyìnbó yẹn ló kọ́kọ́ sọ fún mi wípé, is that a diamond wristwatch? Mo ní yes. Ẹ jẹ́ pé bàbá Ìjẹ̀ṣà sọ̀rọ̀ sókè ni. Ó ṣeéṣe kó má lọ sẹ́wọ̀n yẹn. Ó di èyí. Ṣé rí picture fóònù tí mo lò yìí, fóònù Facebook mi yìí, màá mú àwọn kankan jáde ńbẹ̀ lọ́la. Ẹ má worry, màá mú àwọn picture mi kankan jáde. So ẹ rí bí mo ṣe lọ sí ìlú Francisco yẹn. Ọlọ́run ló dẹ̀ yọ mí, wọ́n ti gbé lù wá pàdé mi, wọ́n ti gbé gbogbo ẹ̀ wá pàdé mi. Ọlọ́run ọba ló tí mi kí ń lọ. Kò tí in fact ọ̀rọ̀ tí mo sọ yìí mo lè fi àwọn tó ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tó tún wá sọ nípa Ìyábọ̀ Òjó nínú fídíò yìí. Ẹ ti gbọ́ bí ó ṣe tún wá tú àwọn àṣírí kọ̀ọ̀kan nínú fídíò yìí tí ẹ ṣe wò yìí. Pálí mi mo lè fi wọ̀nyí kẹ́